ẹ dákun torí Ọlọ́run o, nínú àwọn tí wọ́n protest ẹ bá wa ṣàkíyèsí àwọn èèyàn míì tó jẹ́ wípé olè náà fi máa jà, ẹ bá wa ṣàkíyèsí wọn. Ẹ̀yin agbófinró tẹ́ bá wà pẹ̀lú wọn léyìí tí wọn tún ní fi kú bá àwọn aráàlú míì tó jẹ́ pé wọ́n lọ yáwó ra ọjà tí wọ́n ń tà ni, kí ìjọba Ṣèyí Mákindé kó mọ̀ tún dá wàhálà lẹ̀ sírú àwọn èèyàn tán bá tún ẹlòmíì lọ yáwó ni tó fi ń tajà ni. Torí kò ní dáa ká máa bu ẹnu àbùkù lu ìjọba adákẹ́jà. Àwọn èèyàn tí ń pè Ṣèyí Mákindé ní adákẹ́jà, èṣù láàlú ògiri oko. Ẹni tó jẹ́ wípé ó kàn bí àti yẹn bá gbé itọ́ dúdú sínú tó ń tu funfun jáde. Aláwọn èèyàn burúkú, àwọn èèyàn burúkú ń bẹ nínú àwọn èèyàn rí, because àwọn tán wà ní tí wọ́n ń jáde wípé àwọn protest yìí, ara àwọn èèyàn burúkú nù wọn táwọn náà fẹ́ jáde láti máa fi jalè. Ẹ dákun ẹjọ́ nítorí Ọlọ́run o, ìjọba Ṣèyí Mákindé bá wa wá tún ṣe sí gbogbo àwọn tẹ́ ti wọlé wọn o, gbogbo àwọn tẹ́ ti wọlé wọn bá wa wá tún ṣe sí wọn. Ẹ má jẹ́ ká oríṣiríṣi àwọn èèyàn láìsàn burúkú ń bẹ lára wọn, ẹ má tún dákún àìsàn tí ń bẹ lára wọn. Níbo làwọn èèyàn ti fẹ́ bẹ̀rẹ̀? Níbo làwọn èèyàn ti fẹ́ bẹ̀rẹ̀ torí Ọlọ́run? Ẹ̀yin náà ẹ wo gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ wò ó. Gbogbo àwọn èèyàn báyìí níbo ni ká ti bẹ̀rẹ̀? Atoni ìgbàlọ́lọ́ ń jalajala aluwala. Ọba tó yanjú ìṣòro ẹ̀dá ní rọrùn. Tó wá fi bàbá Mẹ́yà sí spiritual consultant kẹwàá ní Nàìjíríà. Pẹ̀lú kún fáyà kún Ọlọ́run náà. Ó ní kí gbogbo ntáyé ti dé. Tó bá ti dọ́dọ̀ bàbá Mẹ́yà sí kí gbogbo ẹ̀ máa tú bí sí ni láì. Wọ́lá oníṣẹ́ ńlá Mahama. Wọ́lá sírí Súrátù Yásìn nínú Kúránì Kárím. Àwọn ọmọ tó mú kó mu fàfàkúfà kí wọ́n filẹ̀ fúnra wọn. Kí ló ń jẹ́ ìjákulẹ̀ lórí iṣẹ́? Àmúbọ̀kọ àbíyáyá. Disappointment, promise and fail. Business connections. Obìnrin tó fẹ́ lóyún tó fẹ́ bímọ. Ọkùnrin tí ò lè ṣèṣe akọni lọ́dọ̀ obìnrin. Ìtọ́jú ẹ̀ wà dáadáa. Tẹ bá rẹ̀ ni tó ń fojú kó jàǹkárí wọ̀. Kò ní rí bẹ́ẹ̀ mọ́ mọ́ṣálá. Ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá Mẹ́yà sí spiritual consultant nílùú Àbújá FCT. Ẹ tún lè pè wọ́n sórí aago 0913-838-3600 tàbí 0812-637-5711. Ìlànà àmọ́ inshallah.